èyí ni ìtàn adégòkè adélábù pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì orí ọgbọ̀n. adélábù lọ sí mẹ́ka, ó ní òun lálàá rí bàbá àti ìyá òun. èdè lárúbáwá ni wọ́n ń sọ lọ́rùn. nígbà tí adélòkè adélábù ti rí i pé gbogbo ọ̀rọ̀ tí òun gbé wá sílùú òyìnbó kò ṣeé ṣe, kó tó kúrò níbẹ̀ ó ti di ọ̀rẹ́ sàdáúnà ní sókótó, ìyẹn ahmadu bello. ṣùgbọ́n o, alákàtàǹpó ló ṣe bí ọ̀bọ kò gbọ́n, ọ̀bọ gbọ́n tinú ọ̀bọ lọ̀bọ ń ṣe. àwọn tọ́rọ̀ náà kò yé, àwọn tí wọn ò mọ ohun tó ń lọ nílùú òyìnbó ni wọ́n rò pé adélábù ní agbára kan tó lè sà láàrin àwọn gidi gọ́ńkú èèyàn tí wọ́n kó ara wọn jọ sílùú London náà. nígbà tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn nínú wọn ló kàwé jù ú lọ, àwọn míì nínú wọn pàápàá kì í sì ṣe ẹgbẹ́ ẹ̀ ní ọjọ́ orí rárá. nítorí bẹ́ẹ̀, gbogbo bí wọ́n ṣe ń rí adélábù tí òun àti Awólọ́wọ̀ ń rìn káàkiri, kò sóhun kan tí adélábù fúnra ẹ̀ lè ṣe sí i ni. ṣùgbọ́n nígbà tí pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì ti rí ibi tí iná ọ̀rọ̀ náà ń jó lọ, fúnra ẹ̀ ló yí ọ̀nà padà tó sì bẹ̀rẹ̀ sí bá oko bòmíì lọ. ohun tó ṣe ni pé ó tètè yí ojú sí sàdáúnà. ó mọ̀ pé bí òun bá fẹ́ bá Awólọ́wọ̀ jà kí òun sì borí ẹ̀, àfi bí òun bá mú irú sàdáúnà tó jẹ́ ọ̀gá Tafawa Balewa mọ́ra. ṣé sàdáúnà náà ni olórí alágbára láàrin àwọn olóṣèlú ilẹ̀ haúsá gbogbo? bí ọ̀rẹ́ adélábù àti ti sàdáúnà bá sì ti wọ̀, kò sóhun tí Awólọ́wọ̀ yóò rí ṣe sí òun mọ́, nígbà tó ṣe pé àwọn haúsá wọ̀nyí ni wọ́n wà níjọba àpapọ̀. nítorí bẹ́ẹ̀, láti London tí wọ́n wà yìí ni ọ̀rẹ́ àwọn méjèèjì ti wọ̀. ọ̀rẹ́ náà sì wọ̀ dáadáa débi pé kò sí ọjọ́ kan tí adélábù kì í dé ọ̀dọ̀ sàdáúnà. àwọn Awólọ́wọ̀ ọmọ èyí wọ́n mọ̀ ọ́n ní London tí wọ́n jọ wà dáadáa, ṣùgbọ́n kí ni wọn yóò ṣe sí i? àwọn ti rò pé àti ẹkì àtajá ẹran kókò ní gbogbo wọn. lójú tiwọn kò sí kinní kan tí adélábù yóò rí gbà lọ́dọ̀ àwọn sàdáúnà, yóò kàn tún dákún ìṣòro ara ẹ̀ ni. ṣé ọjọ́ ìbò tuntun míì ti tún súnmọ́lé ní Western Region? níbẹ̀rẹ̀ ọdún 1958 ni wọ́n fẹ́ dì í. gbogbo owó tòwórò tí wọ́n sì ṣe nílùú òyìnbó kò tẹ́ adélábù lọ́rùn, nítorí ẹ̀ ló ṣe ń wá ọ̀nà míì tí òun yóò fi gba agbára kúrò lọ́wọ́ Awólọ́wọ̀. àti nítorí pé àwọn sàdáúnà náà kò fẹ́ràn Awólọ́wọ̀, ìyẹn jẹ́ kí wọ́n tètè mú adélábù lọ́rẹ̀ẹ́ wọn. kínní kan ló kàn fẹ́ bà ọ̀rọ̀ náà jẹ́, ìyẹn náà ni ìhà tí adélábù kọ sí ẹ̀sìn ìsìláàmù. bó tiẹ̀ jẹ́ pé ó ti pẹ́ tó ti kọ̀yìn sí àwọn tí wọ́n sọ ọ́ di ẹlẹ́sìn kìrìsìtẹ́nì, tó sì ti jẹ́ kí gbogbo ayé mọ̀ pé mùsùlùmí lòun, síbẹ̀ àwọn sàdáúnà àti bàléwà kò fi taratara gbà pé mùsùlùmí gidi kan ní adélábù. ohun tó sì fà á ni pé wọ́n mọ̀ pé ó ń mu ọtí. kì í ṣe pé adélábù mu ọtí nìkan, ó tún ń tàn wọ́n. bó ṣe ń tàn wọ́n ni pé yóò ra Coca-Cola, yóò wá tú púpọ̀ dànù níbẹ̀, yóò ṣẹ̀ṣẹ̀ wá rọ jíìnì sí i. bó bá sì ti ń ta díẹ̀ sọ́fun ni ojú rẹ̀ yóò máa le koko tí yóò sì máa ràn kánkán nílé ìgbìmọ̀ asòfin. bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ èèyàn kò mọ̀, síbẹ̀ àwọn aṣáájú haúsá wọ̀nyí mọ̀, nítorí kò sí bí èèyàn yóò ṣe fi Coca-Cola bu ọtí líle mọ́lẹ̀ tí òórùn ọtí náà kò ní rùn jáde. àti pàápàá kò sí bí ẹni tó ti mu ọtí yóò ti ṣe sọ̀rọ̀ tọ́rọ̀ ẹ̀ ò ní yàtọ̀ sí ẹni tí kò mu ọtí rárá. àwọn haúsá wọ̀nyí mọ̀ pé adélábù ń mutí, àti pé ọtí ẹ̀ kì í ṣe kékeré rárá. kódà nílùú òyìnbó, àwọn ọmọ ẹ̀ kọ̀wé sí i, wọ́n ní kó má bá ẹnì kankan jà lọ́hùn-ún o, kó sì rọra mu ọtí líle. ṣùgbọ́n nígbà tí adélábù bẹ̀rẹ̀ sí rìn mọ́ sàdáúnà, ó dàbí pé ọkùnrin haúsá náà ti rò pé àsìkò nìyí tí òun yóò sọ adélábù di mùsùlùmí òdodo ìmàle tààrà. nítorí bẹ́ẹ̀, nígbà tí adélábù fìlú òyìnbó sílẹ̀ lọ́jọ́ 27 oṣù kẹfà ọdún 1957, ilẹ̀ haúsá ló gbà lọ, kò padà sílé rárá. Kaduna ló dé sí. ilé sàdáúnà Ahmadu Bello tí í ṣe olórí ìjọba ilẹ̀ haúsá náà ló sì dé sí. ibẹ̀ ló wà fún bí ọjọ́ 4. àwọn aráalé kò sì mọ ohun tó ń ṣẹlẹ̀, nítorí wọn ò gbọ́rú ẹ̀ rí ni, àfi nígbà tí wọ́n gbọ́ pé adélábù ń lọ sí Mẹ́kà. adélábù sọ pé sàdáúnà ló sọ pé kí òun lọ, òun náà ló sanwó, àwọn sì jọ ń lọ ni. ó ní ọkùnrin náà sọ pé kí òun lọ tún ẹ̀sìn òun ṣe, àti pé bí òun bá dé Mẹ́kà, ohun gbogbo yóò yí padà fún òun, nítorí gbogbo ẹni tó bá fẹ́ di èèyàn ńlá láyé yìí àfi kí tọ̀hún kọ́kọ́ súnmọ́ Ọlọ́run.
bóyá ni kò jẹ́ bí ọ̀rọ̀ náà ti ṣe rí nìyẹn, nítorí ọjọ́ kẹta oṣù keje ọdún 1957 Adélabú lọ sí Mẹ́kà lóòótọ́ o. Nígbà tó sì dé ọ̀hún, ọkùnrin olóṣèlú ńlá náà ní òun lá àlá ìyanu. Ǹjẹ́ irú àlá ìyanu wo wá ni Adélabú lá nílẹ̀ mímọ́ náà? Ọmọkùnrin náà ní bí òun ti sùn báyìí ni òun bẹ̀rẹ̀ sí lálàá. Òun sì rí pé òun jáde nínú ẹ̀ẹ̀kan, òun sì ń rìn lọ. Kò sì pẹ́ tí òun fi sọnù pátápátá tí òun kò mọ ọ̀nà láti padà sílé tí òun ti jáde. Ó ní lẹ́yìn tí òun ti ṣìnà lọ tí kò sì jọ pé òun lè padà sílé mọ́, nígbà náà ni òun dédé pàdé bàbá òun lọ́nà. Wọ́n jọ ń lọ àti ìyá òun. Ó ní bí òun ti rí wọn ni òun sáré dọ̀bálẹ̀ tí òun sì kí wọn dáadáa. Ó ní bí òun ti ń kí wọn nílé lòun kí wọn, òun sáré dọ̀bálẹ̀ korobata. Òun sì rí pé wọ́n kàn ń fi òun rẹ́rìn-ín ni. Lẹ́yìn náà ni òun sọ èdè Yorùbá sí wọn, ṣùgbọ́n wọn kò gbọ́ ohun tí òun ń wí, bó tiẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ tí òun sọ yé wọn dáadáa. Ó ní nígbà tí òun rí i pé wọn kò gbọ́ èdè òun, lòun tún bẹ̀rẹ̀ sí sọ èdè Gẹ̀ẹ́sì, ìyẹn èdè òyìnbó sí wọn. Ṣùgbọ́n bákan náà ni ọ̀rọ̀ náà yé wọn, ṣùgbọ́n wọn kò gbọ́ èdè òun. Nígbà náà ni ọmọ kékeré kan ń sáré bọ̀ lọ́ọ̀ọ́kán, ìyẹn ló sì bá òun sọ èdè Lárúbáwá sí wọn, tí àwọn náà sì dá a lóhùn. Nígbà náà ni òun tó mọ̀ pé èdè Lárúbáwá ni ìyá àti bàbá òun ń sọ lájùlé ọ̀run. Ṣùgbọ́n àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́pàá kò gba àlá tí Adélabú lá yìí o. Wọ́n ní òjé ló lò. Ohun tí wọ́n ṣe ń sọ bẹ́ẹ̀ ni pé ó dàbí pé wọ́n ti rí ibi tí Adélabú fẹ́ sá sí. Wọ́n rí ibi tó fẹ́ wọ̀ láti ṣe àwọn léṣe. Wọ́n ní Adélabú fẹ́ lo ẹ̀sìn ìsìláàmù láti kó àwọn èèyàn Ìbàdàn àti láti wá àwọn ọmọ ẹgbẹ́ oríṣiríṣi mọ́ra ni. Wọ́n ní mùsùlùmí ọ̀sán gangan àti àfáà òjijì tí Adélabú fẹ́ sọ ara ẹ̀dà yìí kì í ṣe nítorí pé ó ṣẹ̀ṣẹ̀ gba Ọlọ́run gbọ́ o. Wọ́n ní gbogbo ìrìn àjò ẹ̀ sílé Sàdáúnà tó ṣelú ni. Wọ́n ní bí ẹnìkan bá rí Adélabú tó rò pé òun ti rí mùsùlùmí òdodo, olúwa ẹ̀ kàn ń tan ara ẹ̀ jẹ ni o. Ṣùgbọ́n èsì tí Adélabú fi fún wọn ni pé òun kò ní ọ̀rọ̀ tí òun fẹ́ bá kèfèrí kankan sọ. Ó ní káfìrí ni wọ́n. Ṣé ní tòdodo nígbà náà nílẹ̀ Yorùbá gbọ̀rọ̀gbọ̀rọ̀ làwọn mùsùlùmí fi pọ̀ ju àwọn kìrìsìtẹ́nì lọ. Lára ọ̀nà tí àwọn aṣáájú ẹ̀sìn kìrìsìtẹ́nì sì fi mú àwọn ọmọ mùsùlùmí sínú ẹ̀sìn wọn ní láti má jẹ́ kí wọ́n lọ sílé ìwé wọn àfi tí wọ́n bá yí orúkọ wọn padà, tí wọ́n yí orúkọ náà padà sí ti kìrìsìtẹ́nì. Wọ́n ti ṣe irú ẹ̀ fún Adélabú pàápàá rí. Gbogbo ìkanra tó ti wà lára àwọn mùsùlùmí yìí láti ọdún 1953 làwọn aṣáájú kan ti sọ pé ìjọba Action Group, ìyẹn ìjọba ẹgbẹ́ ọlọ́pẹ, túbọ̀ fẹ́ máa fìyà jẹ àwọn ni. Wọ́n fẹ́ gbé ẹ̀sìn kìrìsìtẹ́nì borí mùsùlùmí ni, pàápàá nígbà tó jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ aṣáájú ẹgbẹ́ náà bíi Awólọ́wọ̀, Rótìmí Williams, Ládòkè Akíntọ́lá, Àdìsá Akínlóyè, títí dórí àwọn aláfẹ̀yìntì wọn bíi Ọọ̀ni Ifẹ̀, Olúbàdàn, Aláké, Ọlọ́wọ̀ àtàwọn míì bẹ́ẹ̀, kìrìsìtẹ́nì ní gbogbo wọn. Ohun tó tún wá dùn wọ́n jù ní ti ọba Adéníran Adéyẹmí tí ṣe Aláàfin Ọ̀yọ́ tí wọ́n yọ lóyè, nítorí òun nìkan ni aṣáájú ọba Yorùbá ìgbà náà tó jẹ́ mùsùlùmí. Nínú oṣù karùn-ún ọdún 1956, àwọn ẹgbẹ́ Muslim Central Council pàṣẹ pé gbogbo ẹni yòówù tó bá lọ́wọ́ sí pé kí wọ́n yọ Aláàfin nípò, kò sí ọmọ mùsùlùmí kan tó gbọ́dọ̀ bá ara ọjà tàbí bá a dá òwò kankan pọ̀. Nígbà tí yóò sì fi di oṣù kejì ọdún 1957, àwọn aṣáájú mùsùlùmí gbogbo ti ń gbárajọ láti bẹ̀rẹ̀ ìjà gidi lórí ọ̀rọ̀ Aláàfin tí wọ́n yọ náà. Nítorí pé kò sí olóṣèlú mìíràn tó gbé ọ̀rọ̀ náà lórí ju Adégòkè Adélabú lọ. Òun náà làwọn mùsùlùmí ń tẹ̀lé. Wọ́n ní òun nìkan lolóṣèlú tó fẹ́ràn mùsùlùmí. Ohun gbogbo tó bá sọ làwọn yóò sì máa tẹ̀lé, tí àwọn yóò sì máa ṣe. Bó tilẹ̀ jẹ́ pé Adélabú kì í lọ sípàdé àwọn aṣáájú ẹ̀sìn mùsùlùmí yìí, síbẹ̀ ó lé èèyàn kan tó jẹ́ bí aṣojú fún un, ìyẹn Alhaji Amusa Inákojú. Bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe òun ló sọ pé kí Alhaji yìí máa lọ sípàdé náà, síbẹ̀ nítorí pé ọ̀kan nínú àwọn aṣáájú mùsùlùmí Ìbàdàn ni, kò sóhun tí Adélabú ń fẹ́ lórí ọ̀rọ̀ ìpàdé náà tí Alhaji Inákojú kò ní jẹ́ kó gbọ́. Ṣùgbọ́n àwọn Awólọ́wọ̀ mọ̀ pé Adélabú yóò fi ọ̀rọ̀ ẹ̀sìn yìí bá àwọn jẹ́ bí àwọn kò bá tètè múra sí i. Nítorí bẹ́ẹ̀ wọ́n fi ẹ̀gbọ́n lu ẹgbẹ́ tí àwọn mùsùlùmí dá sílẹ̀ tí wọ́n pè ní United Muslim Party 4. Wọ́n sì sọ ọ̀rọ̀ náà di rúdurùdu. Ohun tí wọ́n ṣe ni pé wọ́n fa Alhaji Inákojú yọ kúrò nínú ẹgbẹ́ ti tẹ́lẹ̀ yìí, wọ́n sì dá ẹgbẹ́ míì sílẹ̀, wọ́n pè é ní United Muslim Council
wọ́n sì kó àwọn bíi Alhaji Eso Gbàdàmọ́sí láti Ìkòròdú tó jẹ́ ọ̀gá ńlá nínú ẹgbẹ́ ọlọ́pẹ àti Lateef Jákàndé tó jẹ́ akọ̀wé ìpolongo ẹgbẹ́ wọn sínú ẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n lu ẹgbẹ́ tó fẹ́ máa gbèjà àwọn Adélabú àti Aláàfin fọ́ pátápátá. Gbogbo eléyìí ló ti wà nílẹ̀ tẹ́lẹ̀ o kí Adélabú tó lọ sí Mẹ́kà. Ìyẹn làwọn Awólọ́wọ̀ ṣe sọ pé òjé ló ń yọ́ tó ń sọ pé òun rí bàbá òun tí wọ́n ń sọ èdè Lárúbáwá. Ṣùgbọ́n Adélabú kò dá wọn lóhùn. Ó ṣe ẹ̀sìn ẹ̀, ó pé pérépéré, ó sì darí ti Mẹ́kà dé ní ọjọ́ 14 oṣù keje ọdún 1957. Bó ti ń bọ̀, Èkó ló dé sí, ó sì wà lÉkòó títí di ọjọ́ 18 lọ́jọ́ náà ló gbéra. Ó gbéra ìlú Ìbàdàn. Ọ̀sẹ̀ kẹwàá sì nìyẹn tó ti jáde kúrò nílùú náà. Ó sì dàbí pé gbogbo aráàlú ló ń retí ẹ̀ pé kó dé ni. Wọ́n fẹ́ rí Adélabú, Aláàjì tuntun. Aláàlú ló mọ bí wọ́n ṣe ṣètò náà, nítorí kàkà kí Adélabú wọ mọ́tò wọ ìlú, ẹṣin funfun ló gùn wọlé. Àwọn èèyàn sì ti tò sọ́nà dé láti ibi àbáwọlé. Ṣùgbọ́n kàkà kí wọ́n rí Adélabú nínú mọ́tò, orí ẹṣin ni wọ́n ti rí i. Bẹ́ẹ̀ ló dé mọ̀kàwíà ńlá sórí, bẹ́ẹ̀ ló wé lálùwà ní bàbà tútù, bẹ́ẹ̀ ló tún da àlùkìmbà bora. Kò sì sí tàbí ṣùgbọ́n níbẹ̀. Ẹni bá ti rí Adélabú lọ́ọ̀kan yóò ti mọ̀ pé aṣáájú àwọn mùsùlùmí kan ló wọ̀ gbòòrò yìí, ọ̀gá àgbà pátápátá fún gbogbo àwọn ọ̀màlé. Bí wọ́n ṣe rọ́ tẹ̀lé títí tó fi dé mọ́ṣáláṣí ńlá ìlú Ìbàdàn rèé. Díẹ̀ ló sì kù kí wọ́n lé lèmọ́ọ́mù ìlú náà, Aláàjì Múyìlé Àyìndé, jáde nígbà tó kọ̀ tí kò wá kírun fún Adélabú tó sì tún ti ilẹ̀kùn mọ́ṣáláṣí náà pa. Adélabú kírun ẹ̀ láì rí lèmọ́ọ́mù ṣá o. Bó ti kírun tán ló tún gorí ẹṣin. Àwọn onílù sì tún da ìlù bolẹ̀. Wọ́n ń pé báríkà rẹ báríkà rẹ òwe, báríkà rẹ báríkà rẹ òwe, Aláàjì tó rè Mẹ́kà tó bọ̀, báríkà rẹ. Nínú oṣù keje ọdún 1957 nìyẹn o. Kò sì sẹ́nìkan tó mọ̀ pé ìgbà díẹ̀ ló kù kí Adélabú tún lù láyé mọ́. Ọ̀rọ̀ burúkú gbà ni. Kí ló wá ṣẹlẹ̀? Báwo ló sì ti ṣe ṣẹlẹ̀? Ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Yẹmí Ògúnjọbí ló ń tú pẹrẹpẹrẹ ìtàn Adélabú Pẹ̀nkẹlẹ́mẹ́ẹ̀sì. Ọláìwọlá Alága ló ń bá a kà á fún Bùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá, Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú déédéé àkókò yìí o.